ní Ọ̀yọ́ ebi ọkọ̀ kan náà la fi tó jọ tẹ́lẹ̀ ọkọ̀ kan tá a wá sáyé náà lálọ́ eléyìí ni ọmọ wa rò pé lílọ tiẹ̀ kò di ẹlòmíì lọ́wọ́ o wàláhì tàláhì ó sì ń bẹ̀ mọ́ ọ wá ń sọ pé tìrúwà ìbá kú àwọn èèyàn mọ̀ o dákun kí ni wọ́n mọ̀ ànábì kú wọ́n mọ̀ kó kú. على فضائل ناس وخير الناس من ترك الجواب وخير الناس من ترك الجواب. ọ̀pọ̀ tó dáa jù fẹ́ dá láyé ni pé kó ṣe rere kó ṣe dáadáa jọ́sìn fọlọ́hún súnmọ́ lọ́hún dọ́lọ́hún mà jẹ́ káwọn èèyàn ó lè jẹ́rìí rẹ bọ́ ọ̀bá sí láyé mọ́ torí pé wa khairu nnaasi. wa khairu nnaasi man taraka al-jawaba wa khairu nnaasi man taraka al-jawaba. ẹni ó bá fi nǹkan rẹ̀ lẹ̀ òun náà lọ́ra yé wa. inna hadhihi tadhkiratun. ẹjọ́ ní máa bá mi lójú ìbàyè pé ká sún sẹ́yìn. àwọn bàbá ti kọ́kọ́ nínú mọ́ọ̀sì làwọn ògbé bọ́ọ̀dì sí. àwa lọ́wọ́ àpíìlì sí wọn tí wọ́n bá jẹ́jẹ́ o tó rásì àwọn ju tiwa lọ. tí wọ́n bá níbi àwọn tí kì náà nìyẹn kò sí tá a ṣe. bẹ̀tẹ̀ dáhùn ẹ̀jẹ̀ ká fi wájú lẹ̀. ẹ̀yin security ẹ̀dá kan wá àpíìlì sáwọn èèyàn. ní kẹ́ tí wọ́n fẹ́ kán sún sẹ́yìn. bàbá ìmọ̀ ẹ̀yin tẹ́ kí ló lábẹ́ bíbá yìí ẹ sálámà tẹ kúrò bẹ́ẹ̀ ẹlòmíì náà ti wá ṣẹ̀ṣẹ̀ tó yìí wá. bọ́ọ̀lù ṣe lè change sí flat. ọ̀rọ̀ ká ẹni kúrò bẹ́ẹ̀. flat ń ẹ bọ́ sẹ́yìn bíbí. anybody ò gbọ́dọ̀ débi òpó yìí. ṣé rotate á dẹ̀ lọ. ẹ dákun ẹ sún sẹ́yìn tó yọ ọdún gbogbo àgbà wájú bíbá yìí ẹ sún sẹ́yìn. ọmọ akáǹtì ilé kẹtù bẹ̀rẹ̀. afọlọ́dún bẹ̀ wá ní sáfù wájú ní sáfù eléyìí. wọ́n ní ẹ̀sùn sẹ́yìn. àti Allaha wa àti Rasula. àbábẹ̀. ẹ jọ bá wa sún sẹ́yìn tó wẹ̀ náà ẹ jọ ẹ̀yìn ni lẹ́yìn náà ni ẹ bá bínú torí ẹ náà ẹ jọ bá wa sún sẹ́yìn please we want to maintain this lane please ẹ jọ ẹ bá wa maintain lane irọ́ ẹ̀yìn yẹn ẹ jọ torí ẹ náà eléyìí kọ́. ẹ jọ ẹ sún sẹ́yìn bàtà yìí ẹ sún bàbá àní ẹ wò ẹ sún. àyè sì wà lẹ́yìn. alágídí àdínní. ẹ bá ti ń sún wọn máa sún sẹ́yìn náà tẹ ẹ bá ti ń sún sẹ́yìn wọn máa sún sẹ́yìn. alágídí àdínní. àwọn league of imams and alphas wọ́n ṣì pọ̀ nínú ilé débi pé àyè lè má fẹ́ gbà wọ́n tí wọ́n bá dé ẹjọ́ ẹ jẹ́ ká sún sẹ́yìn torí Ọlọ́run ẹjọ́. Let us move back please. àwọn aláṣẹ gbọ́dọ̀ àgbọ̀rù wọ́n fi wọ́n ní alágbọ́dọ̀ àgbọ̀rù. ní kankan bẹ́ẹ̀. kankan kẹ̀. صلوا على النبي الكريم
صلوا على نبي الكريم صلوا على نبي الكريم. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi wọ́n ní kí n sọ pé ká sún sẹ́yìn wọ́n láàyè ò sí lẹ́yìn mo ti wá kọ́kọ́ lọ ọbẹ̀ mo lọ wò ó pé àyè wà ń bẹ̀ a lè gbé bí ẹsẹ̀ méjì sẹ́yìn níbi tá a wà yẹn. Dr. Bari, àwọn bàbá wa Dr. Bari Adétúnjí, àwọn náà ti wá bí. Sẹ́nẹ́tọ̀ Abdulrahman Ọlálékan Mustapha láti Ogun State, àwọn náà ti wá bí. Bàbá wa wà. Ilé ayé ilé asán, tá bá sọ wípé ilé ayé ilé asán, ọ̀pọ̀lọpọ̀ á ní irọ́ ni. Àwọn poor people ló máa ń sọ bẹ́ẹ̀. Tàbá wá tẹ̀síwájú pé àfọwọ́bà fi ilẹ̀ ni kó fọwọ́ kan báyìí kó sì fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Wàá máa gbé irọ́ ni táwọn bá ti lówó lọ́wọ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ. Jọ ó ti gbàgbé wípé ńgbà tán bí ẹ sílé ayé tó ké mo wà bó bá tètè ké wọ́n á sún ẹ nídìí ṣógun kọ́ láyé. Kí ló mú wá? Kò sí. Ní ijó tó bá tún padà ṣó ti réyàn tó padà tí wọ́n sọ fún yín pé wọ́n lówó títí wọ́n lọ ra mansion àbí wọ́n lọ kọ́ mansion sọ́run. Wọ́n ti transfer oúnjẹ kò lè mú omi tí gbogbo mẹ̀kúnnù mú, special food ló máa ń jẹ, special water ló máa ń mú, kò lè rìn láàárín àwọn public, kò gbúdọ̀ ṣe gbá, kò gbúdọ̀ míjù, kò gbúdọ̀ ṣe kinní kan ò gbúdọ̀ kan lára, kò kí ń lo fake product, kò kí ṣe kinní kan. My dear, ó kàn ń jẹra ẹ níyàlẹ̀ níwọ̀ntúnwọ̀nsì nílé ayé. Má para ẹ kú. Bó lówó títí bí ẹni tí wọn lówó kò sẹ́ni tó ní irú owó ẹ̀rí láyé, ìjọ kan wàá mí láṣẹ mi. Bó wá tálíkà kó tálíkà ju èkúté chọ́ọ̀chì lọ, wàláì ìjọ kan wàá mí láṣẹ mi. Kó o ní agbára tí ẹnìkan ò ní rí láyé, àti àṣẹ àti ògùn àti ọgbọ́n àti ìmọ̀, name it, gbogbo nǹkan tí gbogbo èèyàn wá nílé ayé kó o ní ànító, kó o ní àníṣẹ́kù ẹ̀. Ọjọ́ kan wàá ṣe nǹkan kan tó máa jẹ́dẹ̀ láti nílé ayé, torí pé gbogbo ẹni tá a bá bí nínú obìnrin kí ń ṣíkún báyìí ò ní ọjọ́ ẹ̀ láyé. Ìwọ náà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Àjàní nígbà tán ṣì wà láyé. Bẹ́ẹ̀ ni wípé bàbá ti mọ̀ wípé ọjọ́ ti ń súnmọ́, wọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá. Tó o bá sọ wípé tó o bá sí mọ́ kò sẹ́ni tó máa dàbí rẹ, irọ́ lásán ni o fi ń dúra ẹ nínú ni. Ọlọ́run nìkan ló lè fi ni sílẹ̀ láyé tí ayé ẹni náà á rí rádaràda tí ò sí nǹkan tó lè rọ́pò Ọlọ́run nínú ayé ẹ̀. O sì fàyè jí Ọlọ́run. Gbogbo ìwà ó ti eléyìí mọ́ bí mi ì ní gbọ́, ó ti tẹ̀mí mọ́lẹ̀, ó ti bú mi jù, ó ti sọ̀rọ̀ sí mi, ta ni mo lè rapású jẹ́, ṣó lè súnmọ́ mi ni, ṣó lè ṣe kinní kan ni, bẹ́ẹ̀ mi ò bá já, bókú ẹ̀mí ò bá já, mi ì ní fi sílẹ̀, bí mi bá bá yé jẹ́ kò ní lọ, mi ì ní gbà. Ó sì rántí ọjọ́ kan jọ̀kan bíi ti bàbá Àjàní Bello wípé wàá mí kanlẹ̀ ó ní gbọ́n kankan mọ́, ẹni tó fọwọ́ kàn ẹ́ ó mọ́, ọwọ́ tó máa gbé ẹ lọ the last mansion room tí gbogbo wa tó ṣọ̀fù gbogbo wa ṣó o mọ̀ ni, aṣọ tán máa fi wé ẹni tó máa fi wé ẹni tó máa wẹ̀wẹ̀ kẹ́yìn fún ẹ ṣó o mọ̀ ni, ó mọ̀. Kí ló wá wálé ayé máa yà fún? Kí ló wálé ayé máa yà fún? Be calming down. Gbogbo nǹkan tó bá wá rò ipò ní tó jọ ẹ́ lójú tó ṣe gàgàrà tó ń gùn ẹ́, connection àwọn èèyàn bí ìwọ ló ní gbogbo big connection ilé ayé ẹ̀yà, ìwọ ló lówó jù, ìwọ ló ní jewelries jù, ìwọ ló popular jù, ìwọ ló trending jù, ìwọ ló ṣe. Máa yẹra fún jùjùjù, gbogbo nǹkan jùjùjù ilé ayé ogun ni máa dá fún ni. Mi ì ní fẹ́ kọ́rọ̀ mi kó pọ̀ jù lórí àlàyé tí mo ṣe. Mo rò wípé gbogbo wa àárí ẹ̀kọ́ kan àbí ìmí ìkọ́ wo bí àwọn ènìyàn ti pọ̀ láti ìsìn lọ. Àwa bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ìwà tí bàbá Àjàní Bello ń wù nígbà tí wọ́n wà láyé. Títí in the next 10 years a sì máa gbọ́ oríṣiríṣi nǹkan tuntun nípa wọn. Wá jẹ́ kí ìwà àtẹ̀mí ká jọ fetí balẹ̀ báyìí, ká fara balẹ̀, ká wá máa gbọ́ gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n ń wù níwà àti gbogbo nǹkan tí wọ́n ṣe tí ìwà àtẹ̀mí ò mọ̀. Ìsìn ni
téèyàn bá ti kú tán ìgbà yẹn là á mọ irú èèyàn tí wọ́n jẹ́ ẹ̀ tá a bá yìí wà láyé àwọn tá a jojú bí a torí ìdí kan àbí ìmíì ṣùgbọ́n tí ò bá ti sí mọ́ gbogbo tí wọ́n lè sọ lójú ẹ̀ àbí tó bá rò pé àti bá lọ sọ ayé ta wà ẹ́ tó bá lọ fọlọ́pàá gbé tó bá gbogbo ẹ̀ nísìn á máa jáde jẹ́ kí kinní tá à ń wí tó bá dé kó ka iṣẹ́ rere mọ́ ẹ lọ́wọ́ ó sì mọ iṣẹ́ rere yẹn o bẹ́ẹ̀ ni a ní ìgbàgbọ́ ẹ ọkàn ẹ ni mọ́ṣáláṣí àkọ́kọ́ ọkàn ẹ ló wà mo chọ́ọ̀chì àkọ́kọ́ ibi ló wà ìlédìí àkọ́kọ́ mo ní ibi ló wà kò sí ohunkóhun tó wù níwà àbí tó ṣe nínú ayé tó bá dáa ibi tó ti máa kọ́kọ́ jọ̀jẹ̀ lélẹ̀ má máa dúró pé ọjọ́ ìkẹyìn ìmídélé tó bá ti ń ṣe ìwà burúkú ọkàn yẹn ṣọ́ọ̀ṣì yẹn mọ́ṣáláṣí yẹn ìlédìí yẹn ti máa sọ fún ẹ pé nǹkan tó dẹ̀ ṣe yìí ò dáa o bó o bá tún wá ṣe nǹkan nídàkejì bóyá o sọ àbò ṣe tó bá dáa ibi mọ́ṣáláṣí àkọ́kọ́ ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ìlédìí àkọ́kọ́ á máa sọ fún ẹ pé ó sì gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì o ibẹ̀ láti máa san ẹ̀san fún ẹ láti máa wí fún ẹ ẹ jẹ́ àjọgbélé ayé ṣe rere tó bá wá rí bẹ́ẹ̀ bá mi share fídíò yìí orúkọ tèmi ò yí padà o Yèyé Dára Kowee kò ẹ má bínú bí mo bá ṣe sàn mo wà under the weather ni má sì gbàgbé láti support brand mi ọdún àjìnà síra wọn o mo fi àsìkò yìí kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ bàbá Sheikh Ajani Bello tí wọ́n jẹ́ ìpè Ọlọ́run àgàgà ọmọ wọn tí ó wà ní ìlú Germany bíi mo kíyín o on behalf of myself my family and everybody akíyín kó ara fẹ́ra kù bàbá wa Ajani Bello iwájú tí wọ́n dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò sì ní bàjẹ́ at the same time kọ́lọ́run kó bẹ̀rù pẹ̀ burúkú kúrò lójú wọn kó má ṣe máa wá tó kú o bẹ́ẹ̀ ni kó sì tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere kí Olúwa wá fi orí jì gbogbo àṣìṣe wọn nígbà tí wọ́n wà nínú ayé àwa náà èmi náà sì wá ń gbàdúrà wípé àtẹbí àtàrà gbogbo wa ọmọ Yorùbá àní kú tẹ̀lé lẹ́yìn ikú bàbá Ajani Bello kò ní fa àkúfà fún ẹnì kankan wa tàbá wá rẹ́nikẹ́ni tó bá ń ro ikú ro ìwọ àtèmi mo pa láṣẹ mo sọ bí ọ̀rọ̀ jáde lẹ́nu tèmi àṣẹ tẹ̀lé látòrí ìtẹ̀mí mọ́ wá gbogbo ẹni bá ń rojọ́ ikú mọ́ ìwà tèmi nínú ilé agbára òkùnkùn àbí láàárín àwọn agbára òkùnkùn mo ní lónìí lórúkọ Jésù ò ní kẹta ò ní kíje bẹ́ẹ̀ ni ọ̀run á já okùn ẹ̀mí ẹ̀ á fi rọ́pò ti tèmi àti ti ìwọ tí ò ń gbọ́ mi lọ́wọ́ má gbàgbé láti bá mi share sí drop comment ẹ̀ sábẹ́ fídíò at least bó tiẹ̀ ṣe rest in peace. Ire o.